Mama Ojuolape, Mami Sọ̀tẹ́, ṣé Mami Ìhà, ọdún àkójá lọ láyé, kò sọ́dá ní ilẹ̀. Mami, ọ̀hán ló ti mọ ìgbà yìí orí mi, kò jáde ní ilẹ̀. Mama Ojuolape, ọdún kan lọ gbọdọ̀, ọmọ mi ló ń bọ̀ lọ́sí sí, kò sọ́dá ní ilẹ̀. Èmi ni ayé ìṣòlókun olúborí ló bá lè kó ọ̀rọ̀. Ìkàrí olóṣèlú ìdájọ́sádọ́ ẹni Ọlọ́run ṣe lóore odò tó ṣe lóore ìkàrà tó ṣe lóore Amẹ́ríkà tó ṣe lóore ọwọ́ tó ṣe lóore Ìbàdàn tó kàwọ́ ẹ̀ sókè ó ṣe ní ó ṣe ní mo dúpẹ́ ọ̀rọ̀ Jésù ọ̀yà ọ̀rọ̀ mi àgbo wá dúpẹ́ ènìyàn ló kọ́lé alájọ bẹ́ẹ̀ pàtó jáde láyé mo dúpẹ́ ọ̀rọ̀ ọ̀yà olúwo mo ṣe ń wo olúwo mo ṣe ń sọ.
màmá ní máikrófóònù o. Ìsọ gbogbo èdè yìí bá gbọ́ mọ̀mọ́ ilé sọ fúlẹ̀ṣì náà. Hello. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise be Jesus. Hallelujah. Hallelujah. Orin gbèsè èsì. Ìwé oníyàn máa ń kún mi máa dùn sí tí n bá ti ń kọ́. Ẹ bá mi yìn Olúwa. Hallelujah. Ẹni bá mo rí Jésù kó bá wa gbéga. Ẹ bá mi yìn Olúwa. Hallelujah. Ẹni bá mo rí Jésù kó bá wa gbéga. Ẹni bá mo rí rẹ̀, ó bá mi gbéga. Ẹni bá mo rí rẹ̀, ó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa. Ẹni bá mo rí Jésù, ó bá mi gbéga. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ayọ̀ Babalọ́lá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run CAC. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run 1930. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Garden of Praise. Dúpẹ́. Ọpẹ́ mi lọ sọ́dọ̀ Ọlọ́run mi. Ọlọ́run mi tó dá mi sáyé. Tó ní kí n má kú ṣáájú ọjọ́ ìní. Torí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mu. Tí n bá ń ròyìn kò tó nǹkan kan. Tí n bá ń ròyìn ìlà mọ́ ìlà ṣú. Ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí n rí ọjọ́ ayọ̀ lọ́jọ́ ìní. Mo rí ọjọ́ ayọ̀ lórí àwọn ọmọ mi. Mo rí ọjọ́ ayọ̀ lórí ọmọ gbogbo àwọn ọmọ mi pátá. Mo rí ọjọ́ ayọ̀ lórí ẹbí àti ará mi. Mo dúpẹ́ lọ́wọ́ mo tún rí ọjọ́ ayọ̀ nínú ìjọ Garden of Praise. Tí ọ̀rọ̀ mi ní pé jẹ́jẹ́ bí gbogbo wa pátá ká máa gbàdúrà. Torí pé tí ò bá jẹ́ ọládùúrà ọlọ́ta mi wọ́n á tiẹ̀ ti gbàgbé. Káàmọ́ ìgbà táwọn wọn ṣe wẹ́wẹ́wẹ́ ni màá ti ọlọ́lá tó lọ́dún màá ti. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo wá di òkú Jésù mú. Mo dì í mú gan gidi. Torí tára mi ò bá yá. Ọjọ́ kan ara mi ò yá. Mo wá ń gbọ́dà bẹ́ẹ̀ ni pé wọ́n síyàn lójú. Mo wá ń wo bí ẹ̀jẹ̀ ṣe rí lára mi. Tẹ́jẹ̀ yẹn bá ti fẹ́ dúró, mo wá ní kàlẹ́ndà Jésù sílé. Mo wá gbé kàlẹ́ndà yẹn. Mo wá gbé mọ́ra báyìí. Tẹ́jẹ̀ yẹn bá ti fẹ́ dúró dàbẹ́ ni pé wọ́n sí mi lójú pé kí n máa wo ara mi. Mo wá gbé kàlẹ́ndà yẹn. Màá tún gbé dání. Màá tún ṣe pé Jésù. Ẹ̀jẹ̀ yẹn á tún bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Ká sọ pé Jésù. Ẹ̀jẹ̀ yẹn á tún bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Torí kí n sá máa farọ̀gùn. Ọjọ́ tí mo bọ́ lórí pẹ̀tẹ́sì nǹkan. Kọ̀ǹgàrè ìkàngáre ẹbí tí wàá ti bọ́ ní àwa mẹ́ta láré bọ́ àwọn ọmọ yẹn wọ́n dẹ̀lé bọ́ tì mí lẹ́gbẹ̀gbẹ́ báyìí. Màmá ẹ̀dìdì ẹ̀jẹ̀ àgẹ̀dìdì. ẹ̀jẹ̀ Ọlọ́run ni mo kú. Mo mọ̀ ara àfẹ́ kó ok ẹ bá ti láìkẹ̀. Mo láìkẹ̀ mo kúlẹ̀ kú dé mo láìkẹ̀ mo wá Ọlọ́run kó mi yọ wọ́n ṣàgbé mi lọ́sùn mi lọ sọ́sùn Ọlọ́run sábà mi sí Ọlọ́run ṣe àmì bẹ́ẹ̀ wọ́n ti mú tí wá dé lọ́kọjá látàkúrẹ́ ẹ̀gùn yẹn tún pọ̀ sí ìwọ Ọlọ́run kí ni mo fẹ́ ṣe màmá bí bá ti sọ pé ìwọ Ọlọ́run kí ni mo fẹ́ ṣe báyìí ogun yìí pọ̀ ṣé o fẹ́ gbé mi lọ báyìí ẹ̀mí yẹn á tún sọ fún mi pé ogun lé bàbá rẹ àtògùn lé ọkọ ẹ ló parapọ̀ mọ́ ẹ tí bá tún ṣe bí ọ̀sẹ̀ mẹ́ta tí bá tún rí pé ogun yìí pọ̀ ohun kan ni wọ́n ṣàmà sọ fún mi ogun lé bàbá rẹ ogun lé ọkọ rẹ òun ló papọ̀ ìtọ́jú mo ṣáà sọ fún àdúrà náà ni mo so mọ́ àdúrà màá máa lọ lọ́sàn-án màá máa lọ láàárọ̀ màá máa lọ lálẹ́ ọlọ́ọ̀ṣẹ́ àdúrà kúkú pọ̀ sọ́hun yẹn mo ń lọ ṣùgbọ́n Ọlọ́run kó mi yọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí ọmọ mi sọ pé òun lọ sí tó múra tó lòun lọ sí Amẹ́ríkà tó wá bá mi mo wá gbàdúrà Ọlọ́run ṣe ọmọdé ti torí ó bó ṣe bá mi ó wá ó lọ oníbọn ṣe rí ẹ báyìí mọ́ mi ó ní kì í ṣe báyìí lórí tẹ́lẹ̀ ọmọdé ti Èkó wá ó ti Èkó ó wá owó òdẹ tó lọ́wọ́ ẹ̀ ó wá fún mi lówó
lákùrẹ́ owó òdẹ̀ tó lọ́wọ́ ẹ̀ ó wá lọ sí ìkíkà ẹ̀ wọ́n pè bẹ̀ yẹn ní okùn ọbẹ̀ bí lo ti rí ẹ̀gbọ́n ẹ̀ lọ́jọ́ yìí. gáràjì ẹ̀fẹ̀ fúta gáràjì. níbẹ̀ ìgbà tó lọ́wọ́ wá ń wá lift nígbà tó owó tó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ti fún mi lówó. ó wá dé ọ̀dà ó ní mo máa rí ẹ̀gbọ́n ẹ̀jọ́ ẹ má bínú o torí ọjọ́ ọ̀rọ̀ lèèyàn ń sọ̀rọ̀. ó ní òun rí àǹtí òun lọ́nà gáràjì lẹ́sà ó ní ó ń wá lift ó lóun sọ pé ọgbà náà lọ skul ó lóun sọ pé kí mọ́tò dúró fún àǹtí òun nìyí àbí kìí ṣe àǹtí òun ni àǹtí òun ni àbí kìí ṣe àǹtí òun ó wá sọ ó lé ọmọ wá fún mi lówó ó lé wá fún mi lówó tó tún wọ lift mo ní ìwọ lọ́rùn mi sàánù mo tún sáré wọnú ilé mo tún kúnlẹ̀ àdúrà ìwọ lọ́rùn mi bá mi gbé débẹ̀ láyọ̀ àtàláfíà mo ṣàdùpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tó tún yá mo tún rí ibì kan lákùrẹ́ nígbà tí ń lọ báyìí ibi tí wọ́n ti ń gbàdúrà máa fetí re mo bá rí pé àdúrà yẹn máa ń rinlẹ̀ láràárọ̀ ó ti dọ́jọ́ kan mo ti múra mo débẹ̀ àṣé àwọn tó wà nílùú òyìnbó àwọn tọ́mọ ẹ̀ wà nílùú òyìnbó táwọn ẹbí wọn wà nílùú òyìnbó ni wọ́n gbàdúrà fún gbogbo àdúrà tí wọ́n bá ń pè Olúwa jàre ìdúgbà àtọkọ ẹ̀ mi kúkú mo orúkọ ọkọ ẹ̀ nígbà ni ìdúgbà àtọkọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ Olúwa jàre Ọlọ́run mi o bá mi ṣàánú fún wọn bá mi gbàdúrà gbogbo àdúrà tí wọ́n bá ń pè mo sáà máa ń gbà fún un wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àdúrà mi gbà nípa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹnìkan gbéra sí fún àwọn ẹ̀ bí bá ti gbéra tí wá ti jí láàárọ̀ má ti kọ́kọ́ ṣe ráìsì yẹn òun lọ akọ́kọ́ gbé lọ sódò ẹnu má wá bù ú á tóbi tó bá ti débẹ̀ wọ́n máa bù ú wọ́n sáré bù ú ẹni yẹn á gbé ráìsì kéékèèké á gbé fún àwọn tiẹ̀ ìgbà ọmọ tiẹ̀ bá ti dé ákìlì bọ̀ kò ní léyìn rà ọmọ mi á ti lọ tí á ti ta á ti dé wá ti dá tí wá lọ skul wọ́n ti òṣè àtúnra skul á sáré lọ skul ìyá a máa ṣépè fún àwọn ẹ̀ ọjọ́ kan tí mo rí ọmọ yẹn wé ọkàn mi wá lọ síbi èpè tí wọ́n máa ń ṣẹ́kùn yẹn pé ọmọdé yìí rèé wọ́n mú wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ò jẹ́ kí n máa ṣépè mi ì ṣépè fún yàn bẹ́ẹ̀ ṣe wò mí àdúrà ni mo máa ń gbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àdúrà gbè mí mo dúpẹ́ èmi ni wọ́n máa sọ pé àdúrà gbè mí mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ibi tí mo lọ yìí Jerusalem mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tó wà ń bẹ̀ mo ṣàṣà wọ́n ní ìyàwó pàtàdé mi gbogbo wọn gbé mi gẹgẹgẹgẹgẹgẹ yàwó pàtàdé mi ẹ̀ta gbẹrù mi ẹ̀ta fàbáàgì ẹ̀ta ṣe gbogbo ẹ̀ mo sàn gbé mi gẹgẹgẹ mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo mi tá a rìn dé asáàní lọ àárín gbogbo oríṣiríṣi gbogbo ibi tí Jésù ti ṣiṣẹ́ ìyanu gbogbo ibi tó ti ṣe àti àárín adé ibi tí bàbá yìí ti wọ́n máa pa àwọn wẹ́wẹ́ níbi tó jọba sí ibi tó wọ́n máa pa àwọn wẹ́wẹ́ òkè yẹn ga gbogbo èèyàn sọ pé kí n má gùn mo ní àbúrò èèmọ̀ lágbára Ọlọ́run mo ní màá gbogbo ibi tí wọ́n gùn pátá mo ti fẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo yẹn ni mo bá wọ̀ gùn pátápátá mo rí gbogbo ẹ̀ pátápátá mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ìjọ ìpátá ẹ̀ máa dàgbà sókè lórúkọ Jésù a máa dàgbà sókè síwájú a máa gbogbo àdúrà ká ti gbà lọ́run ó ti mọ́ gbogbo yín pátá ẹ̀ tó wojú Ọlọ́run fún ọmọdé ó ti rọmọ rẹ̀ gbà ẹ̀ tó wojú Ọlọ́run fún ọkọ rẹ̀ ó ti ọkọ rẹ̀ gbà ẹ̀ tó wojú Ọlọ́run fún aya rẹ̀ ó ti aya rẹ̀ gbà ẹ̀ tó wojú Ọlọ́run fún sẹ́rẹ̀ ó ti rí sẹ́rẹ̀ gbà ẹ̀ tó wojú Ọlọ́run fún àṣeyọrí ó ti rí gbà ẹ̀ tó wojú Ọlọ́run fún oríṣiríṣi nǹkan èyí mi tilẹ̀ mọ̀ èyí mi tilẹ̀ lè sọ lórúkọ Jésù ó ti rí gbà gbogbo ìwé kẹ́yìn kankan yín kọ Ọlọ́run ti gbà á kà ẹ̀mí mímọ́ ti gbà á kà ọba àwọn bá ti gbà á kà olórí ayé gbogbo ti gbà á kà bàbá wa tí ò sí ní àwọn méjèèjì wọ́n máa dé bá wa láyà àlàáfíà àlàáfíà ni wọ́n máa dé àjíǹde bá máa jẹ́ fún wa lórúkọ Jésù gbogbo apáta àjíǹde á máa jẹ́ fún wa gbogbo àwọn tí a jẹ́ àgbàlagbà nínú ṣọ́ọ̀ṣì lórúkọ Jésù àjíǹde á máa jẹ́ fún wa àní ṣàìsàn àwọn tó ti tó girama ṣe lórúkọ Jésù girama wọn dé lórúkọ Jésù àwọn tó ti tó girama ṣe girama wọn dé lórúkọ Jésù lórúkọ bàbá lórúkọ tí ọmọ lórúkọ tí ẹ̀mí gbogbo àjọyọ̀ tí a bá mi ṣe lẹ́nu lórúkọ Jésù ọmọ á ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi lórúkọ Jésù ọmọ á ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi ọmọ á ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi ọmọ á ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi ẹ̀rọ ojú rẹ̀ Ọlọ́run ti bá yín gbogbo ẹ̀ tó ná tọ́rọ́ tó ná kọ́kọ́ má gbogbo owó fún lórúkọ Jésù àbùdí ni tó ní òfin àbùdí ni tó ní ọ̀sà Olúwa máa bùdí o ẹ̀mí máa bùdí o alágbára máa bùdí o ẹ̀mí mọ̀ bí tẹ̀ ti náwó ẹ̀mí mọ̀ bí tẹ̀ ti náwó máa náwó ayọ̀ owó ayọ̀ lẹ́ẹ̀ máa ná owó rere lẹ́ẹ̀ máa ná owó àlàáfíà lẹ́ẹ̀ máa ná.
mo wá dúpẹ́ lọ́wọ́ bàtà lómi àtìyàwó ẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ mo bẹ̀ ní pásọ̀ tó wà níjọ pátápátá mo wá dúpẹ́ lọ́wọ́ mo àwọn gbogbo mi tó dúró pátápátá mo dúpẹ́ lọ́wọ́ wọn mo tún wá dúpẹ́ lọ́wọ́ ìrẹ̀mí náà mo dúpẹ́ ẹ̀ tó dì mí lọ́wọ́ mú ti rẹ̀mí nìyí ẹ̀ tó dì mí lọ́wọ́ mú ti ọjọ́ kan ó di 10,000 ìgbà náà wọn ò tí bí àìsáyà ó fi ránṣẹ́ sí mi mo ra gbogbo oúnjẹ sílé oúnjẹ pọ̀ sílé ní ẹjọ́ ẹ má sọ pé ọ̀rọ̀ mi pọ̀ ju o. Bàbá àǹfààní wà fún yín. Mo ra oúnjẹ sílé oúnjẹ yẹn pọ̀ èmi àtàwọn ọmọ à ń jẹ ó tún mú mi ò tún fi ránṣẹ́ ìmí tó fi ránṣẹ́ yẹn ọmọ mi tó jẹ́ àkọ́bí mi lọ́kùnrin wọ́n wá dé mú àǹtí ẹ̀ mo ti fowó ránṣẹ́ ó yá ká tún lọ sọ́jà ká lọ oúnjẹ ọmọ yẹn ní oúnjẹ ẹ̀ ó là ní oúnjẹ ó ní kí la fẹ́ fi ṣe ó ní àwọn tó máa ó ń lọ ẹ̀rọ ó dẹ́rọ iléko àwọn tó ń gbé nǹkan wá wọ́n máa gbé nǹkan kọjá tí wọ́n bá ti múná lọ ó ló fẹ́ lọ fẹ́lẹ́ èrò oúnjẹ kò sáàyè tó bá gba owó yẹn lọ́wọ́ mi ó ló yá níbi tí wọ́n ti ń ta ẹ̀rọ ó ní ẹ̀rù wá bà mí ó ní kí n má bẹ̀rù ó ní ìwọ̀nba ìwé tó ń kà ó ní kò sẹ́ni tó lè bójú mọ́lẹ̀ ó lá máa ṣèwé sí mi ó ṣàfihàn tẹ̀lé àdébẹ̀ àṣèwé àṣegbogbo ẹ̀ títí ọlọ́run pèsè àsanwó ẹ̀rọ àgbẹ̀rọ wá ọjọ́ ká máa gbẹ̀rọ wá sílé mi mọ̀ ká máa gbẹ̀rọ wá sílé ó wá sọ pé àwọn oníbáírò wọ́n bá gbé ẹ̀rọ wá sílé àfíìtì ẹ̀rọ àti gbogbo ẹ̀ torí náà kọ́ ó ti pẹ́ tó ti ń dìde lọ́wọ́ mú bọ̀ ẹ máa bá mi gbàdúrà fún àwọn àti ẹ̀ láti ọkọ ẹ̀ àti bàbá orí kan bá ti sùn àrùn bá orí kan bá ti sùn àrùn bá orí dúpẹ́ fún òun ní orí kan bá ti sùn àrùn bá. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. My mom has said it so. I want to thank God for her life because she's alive today to witness today. A lot of things has happened. I remember one time, let me say you so she can understand. One woman say agbado, so that day she cooked the agbado. I don't like eating beans and agbado, so she prepared that beans and agbado, just 1 cup of beans and plenty cup of agbado. I say I can't eat it. You know what I did? I just carry all the parts of the beans and I pour it away. After I did that, she was looking at me. She shake me because after I did that, I felt so bad. Okay, Tia Eba shake me because that's the only food we have at home that day. Tia Eba shake me, but she didn't curse me. Every day I remember that I say, thank God this woman she did not curse me, and I thank God for that. That's why I say I'm going to do whatever in my part to take care of her. And I remember the day my auntie came to Akure to come and tell her that she's going to meet her husband in America. She told me that day she went into the room after my auntie has said that God, if it's you who do well, you move ready, baby. When she told my auntie, I said, Mommy, why did you mention my name? That God, she said, I've looked at that the Spirit of God that told her to mention my name. But I tell God that prayer of that day answered, and God answered our prayer. And I remember also after my wedding in a local jar, things happened, and I was straight from my work. So she prayed a lot, and God told her that because of her prayer, she's going to restore me. He's going to restore me to that banking job, but he's taking me to somewhere that is greater than that banking job. A week after, I was called back to my job, and they gave me 1.5 million for the error they committed. That they gave me 1.5 million, and after further I resumed my work, we won visa lottery, and that was how we came to America. I said, praise the Lord. So let's learn to thank God. Let's learn, to depend upon God because God is faithful. Praise the Lord. Praise the living Jesus. All glory, honor, adoration belongs to our God. We give him all the glory because we are here together. I can testify to all what Mama has said. I was 6 years old when Mama took me away from my mom, and I was living with her in Akure. And everything that she said is true.
But we just thank God that all the testimony, come to pass, and we are here today to give glory to Almighty God. May His name be praised forever and ever in the mighty name of Jesus. Agbàdúrà pé mama ẹ pẹ́ fún wa lórúkọ Jésù. Mo rántí ìgbà tí màmá wa kú. Àwọn màmá ni second born family wa ní number 5. Ìgbà tí màmá kú, màmá sọ fún mi pé ọmọ mi má bẹ̀rù. Màmá kú. Wọ́n sì dúró tì mí títí di ọjọ́ òní. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹsẹ̀ wọn ò yẹ̀. Wọ́n tún dúró gan ju màmá tó bí mi lọ́mọ lọ. Wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. So mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run olùpèsè á bẹ̀rẹ̀ sí máa pèsè fún gbogbo wa lórúkọ Jésù. Màmá mo gbàdúrà fún yín, ẹ ó pẹ́, ẹ ó dàgbà, ẹ ó darúgbó nínú ayọ̀, nínú àlàáfíà, ẹ ó rí ọmọ àti ọmọ yín lórúkọ Jésù. It is well with you in Jesus' name. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àbúrò mi náà. Rẹ̀yìn àti ọkọ ẹ̀ bàbá àgbà. Ọmọ dáadáa. Àtìgbà tó ti dé, òun náà dojú tì wá. Ó ń ṣe dáadáa, ó ń sin Ọlọ́run ló ti ká àti bí ó ti yẹ. Ó sì ń tẹ̀síwájú. Ìtẹ̀síwájú á máa bá ẹ lórúkọ Jésù. O ò ní rẹ̀yìn o lórúkọ Jésù. Ìwọ náà wàá jẹ wọn mọ́. You have been taking care of Mama. God will take care of you too and your family in the name of Jesus. Thank you so much. And all the children, Eunice, Esther, Busi, Isaiah, Joshua, Oyi, and everybody. Thank you so much. David, the baby of the house. Sorry. God bless you. And on behalf of my husband, Daddy, I say congratulations, ma. Baba, Daddy wa ó yẹ kó wà bí ṣùgbọ́n situation náà ló kọ̀ sí ẹ̀. Èmi náà àárọ̀ yìí mo dé torí birthday màmá. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbàkóso. Ọlọ́run tó ṣọ́ mi lọ tó ṣọ́ mi bọ̀ àti ṣàwọn lọ́nà àwọn àpọ̀ láyé àti àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ará ìjọ wa. Ẹ ṣé o, thank you mama, thank you everybody for coming. God bless you in Jesus' name. Amen. Praise the Lord. Praise the Lord. Ọjọ́ ayọ̀ báyìí ló kárí gbogbo wa. Àwọn dáàdi ní testimony. Bá ṣe máa ṣe prayer yẹn rẹ̀ mọ́mí Ọlájídé ẹ múra lẹ̀. House of praise táwa ń jò ní èèyàn mẹ́ta ló pray. So ẹ̀yin náà number 1 lẹ́kọ̀ọ́kọ́ pray. Lẹ́yìn yẹn my pastor then I will round it up. Your message. Praise the Lord. Hallelujah. Ẹ ké hallelujah. Ẹ ké hallelujah. Ìdí tí mo fi jáde láti wá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nígbà tí àwọn màmá ń give testimony tí wọ́n sọ ọ̀rọ̀ ẹ̀rí, àwọn mẹ́sẹ̀gì kan jáde nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tí a ní láti ṣàkíyèsí gbogbo wa. Wọ́n kọrin kan wọ́n nítorí kan bá sùn àràngbá àbí ṣe gbogbo alágbọ́ngbà tó ń kọrin yẹn. On behalf of those who don't speak Yoruba, that when it is better for somebody and God has lifted you up, it kind of goes round. And that's what we are seeing today. So as Mama was giving that testimony, and Mama also gave us, as well as my sister here, and the Spirit of the Lord is asking me to tell every one of us here, that it is a good thing to raise our children in the way of the Lord. What you are seeing today is the handwork of God and the grace of God. So can we say the same thing of you? How many people has your life impacted? So let us live a life of impact. Kajeki iwati shewa ko shikini ko fa ẹlòmíràn dìde ko gbé ènìyàn lọ́wọ́ sókè. Nǹkan tí à ń ṣe fún màmá lẹ́ni ẹ jẹ́ ká wo àyíká wa àwọn ọmọ wa tó ń dàgbà yìí ṣé wọ́n máa lè ṣerú ẹ̀ fún wa? Àdúrà ni pé wọ́n á lè ṣerú ẹ̀. Torí àwọn generation tá à ń gbé dìde ń sìn, there are such generation that will put their mother in nursing home somewhere just so that they can live their lives. That will not be our portion in the name of Jesus. Àwa ò bí tàwa ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára kọ̀tà rí lẹ́nu. Let us learn something from this. Let us make amends. The outcome of the lessons that we're learning is to do what? To make amends. Tó bá níbi tàbí láti ṣe àtúnṣe, Ọlọ́run á fún wa lórí ọ̀fẹ́. Màmá àgbàyàn adalẹ́. Mọ̀mí Ọlájídé first prayer. Má kúnlẹ̀ tó bá convenient tí mo bá lè kúnlẹ̀ ọmọ lè ok ṣé wọ́n fẹ́ kúnlẹ̀ padà. Ok ó yá. Everybody join Mama. Praise
the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the name of Jesus. With Mama, we thank God for your life. We bless God for you. And I know that you will live long in good health. In Jesus' name. Just like, it took me a long time to know that, because every time I see her, in fact, I'll make it one door around morning. So it took me a long time. I was just poking Esther's one day. She didn't even know that I was poking her mouth. That is the relationship. Mommy, God bless you. You are a positive example in our midst. And the Lord will continue to honor you. I'm really grateful. And to my darling sister whose mother is celebrating her, so I had to come today for a reason. Because there's so many things on my plate today. But I had to come because I see something in her life, in Deaconess Akisoya's life, that, when you see somebody serving God wholeheartedly, you have to take a look at the mother. If I want to say, Mama, Mama, then I find out that that's her mother. Mama, you have raised a very good child. And I pray God will keep her for you. In Jesus' name. Now, Mommy, God will continue to bless you. You are a blessing. You don't know how people see you. You just think that you are just kind. People are looking at you. Many of us, you are using your life to pray. And I know God will continue to bless you. Amen. People of God, let us just stretch our hands towards Mama. It is her day. Father Lord, we just bless you for this wonderful mother that you are giving to this world. You have given her as a blessing to this world, because her blessing is not just unique to her or to her own children or to her own grandchildren. It is beautiful and it is all over the place. Lord, we thank you. We thank you for the good health that you have given her. We thank you for the life, oh Lord. When she was giving her testimony and praying, even me and Mommy Father, we are crying right there. God, this is just so wonderful. Lord, we bless you for this great life. Lord, we now commit her back into your hand, oh Lord. You have been her keeper for 70 good years. We know that everything that is trusted in your hand, you are able to keep, even until the very end. We pray for long life for her. Amen. In the mighty name of Jesus. Look at Psalm 91, the very last verse. He said, with long life you satisfy us. Father, you satisfy us with long life. In the mighty name of Jesus. Ojuolape yo mama dára ni o. Lórúkọ Jésù. Gbogbo nǹkan tẹ́ fòwúrọ̀ yín ṣe tó bá dọjú alẹ́ mama lẹ́nu ọpẹ́ o. Lórúkọ Jésù Kristi. Ẹ ní dàgbà nínú àìsàn. Lórúkọ Jésù. Ẹ ní dàgbà nínú ìnira. Lórúkọ Jésù. Ogun tí Ọlọ́run ti ṣe in the last 70 years. Wọ́n ní dìde o. Lórúkọ Jésù. The Bible said the glory of the latter day shall be far greater than the former. I pray for the glory of the latter days for you in the mighty name of Jesus. Ògo yá máa lọ síwájú, ògo yá máa lọ síwájú. Lórí àwọn ọmọ yín ẹ máa rẹ́pọ̀ pẹ́ gbé in the mighty name of Jesus. Ẹ̀yin sunkún alẹ́ lórúkọ Jésù. Your evening time shall be quiet for you. Ní orúkọ Jésù ẹ̀mí pariwo lọ́jọ́ alẹ́ o. Lórúkọ Jésù gbogbo àwọn ọmọ yín níbikíbi tó bá wà olóore máa wá wọn rí o. In the mighty name of Jesus. Ọlọ́run máa dáàbò bò wọ́n ibi tẹ́ wà ní lórúkọ Jésù. Wọ́n ti ń gbòòrò yín ìró ayọ̀ náà máa gbọ́ sí yín. Àwọn tó dẹ̀ wà lókè òdì náà máa gbọ́rọ̀ ayọ̀ sí wọn. In the mighty name of Jesus. Gbogbo àwọn ọmọ tó rọ̀gbà yí wọn ní ká lórúkọ Jésù. Ní orúkọ Jésù Ọlọ́run á dá wọn sí o. Ọlọ́run á dá wọn sí o. Wọ́n á máa dàgbà lójú yín. Gbogbo àwọn ọmọ tẹ̀lé ń gbàdúrà fún pé lójú yín báyìí kí Ọlọ́run kó tún ṣe ìyanu. Mo gbàdúrà ní ọdún 2022 ìyanu yóò bẹ̀rẹ̀ lórúkọ Jésù. In the mighty name of Jesus. Mo gbàdúrà fún àwọn bàbá wa náà, bàbá wa Déwùmí tó ń kó gbogbo wa káàkiri tó ń kó wa jẹ àtàwọn ọmọ ni àti tí ò ń sọmọ àti tí ò ń ṣe biological sister brother. Wọ́n ṣà ń kó wa káàkiri lórúkọ Jésù kò ní rẹ̀ wọ́n. Òróró ayé wọn lórúkọ Jésù Ọlọ́run ti fi yàn wọ́n lórúkọ yóò máa pọ̀ sí o. Nínú ìjọ ẹ̀ máa rí nǹkan ṣe o. We use mama as a point of contact fún gbogbo wa pátápátá tó kù díẹ̀ ká di ọjọ́ yìí lórúkọ Jésù. Ọjọ́ tiwa náà dé lórúkọ Jésù. Àní ṣàìsàn lórúkọ Jésù. Ẹnikẹ́ni nínú wo ní kúlà ìtọ́jọ́ lórúkọ Jésù Kristi. Lord will bless you today. And we pray for the family. Lord bless them. Bless them more than ever before. And let your glory shine upon them. As we have stretched our hands to our mama today, heaven's God, let your rain of power, let it fall upon her. Let the rain of anointing be upon her. In the name of Jesus. You know what my dìde lórúkọ Jésù. Kàn dìde nínú àgbàáfíà. Kàn dìde nínú ojú rere. Kàn dìde nínú ọlá Jésù. Kàn máa yọ fanda. Kókò Ọlọ́run kó dájú lórí wọn. Lord, we thank you. Lord, we bless you. We pray in Jesus' name. Amen. Amen. In Jesus' name. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí inú ìwé Sáàmù orí 20 nǹkan tí Ọlọ́run ní kí fi gbàdúrà fún yín yẹn bàbá. Ó ní kí Olúwa kí ó gbọ́ rẹ ní ọjọ́ ìpọ́njú.
orúkọ Ọlọ́run Jákọ́bù kí ó dáàbò bò yín tọmọtọmọ ti gbogbo ìdílé. Orúkọ Ọlọ́run Jákọ́bù kó dáàbò bò kí ó ràn yín lọ́wọ́, kí ó sì rán ìrànlọ́wọ́ sí láti ibi mímọ́ wá, kí ó sì tì í lẹ́yìn láti Síónì wá, kí ó rántí ẹbọ ọrẹ yín gbogbo, kí ó sì gba ẹbọ sísun yín, nítorí pé ẹ ń fi tọkàntọkàn sin Ọlọ́run, nítorí pé nígbà gbogbo bí ìjọ Ọlọ́run ṣe máa gbèrú sí, bí ọkàn àwọn ènìyàn ṣe máa wá sí ọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn rò, kí Ọlọ́run kó gbà bẹ́ẹ̀ fún yín. Ohun gbogbo tí ẹ bá dáwọ́lé kí ó yọrí sí rere, kí ó fi fún yín gẹ́gẹ́ bí èrò inú yín, kí ó sì mú gbogbo ìmọ̀ rere yín ṣẹ. Ó ní àwa yóò máa kọrin ayọ̀ ìgbàlà rẹ̀, ẹ̀yin yóò máa kọrin ìgbàlà Ọlọ́run ní gbogbo ìyókù ayé yín, àní ẹ̀yin yóò máa kọrin ìgbàlà Ọlọ́run. Ní orúkọ Olúwa Ọlọ́run wa lẹ́yìn wa yóò fi ọ̀págun wa dé ilẹ̀, kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè yín ṣẹ, gbogbo ìbéèrè ìkọ̀kọ̀ tí ẹ ń béèrè fún ẹnìkan, kí Olúwa kí ó mú ṣẹ. Ó ní nígbà yìí ni mo tún mọ̀ pé Olúwa gba ẹni òróró rẹ̀ là, yóò gbọ́ yín láti ọ̀run mímọ́ rẹ̀ wá nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ̀. Ó ní àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀ wọn lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀ lé ẹṣin, ṣùgbọ́n àwa yóò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Ó ní wọ́n wólẹ̀ wọ́n sì ṣubú, ṣùgbọ́n àwa dìde, àwa sì dúró ṣinṣin. Ní ọjọ́ ìpọ́njú kí Olúwa kí ó mú yín dúró. Ìpọ́njú tó ń bọ̀ wá bá ẹ̀mí nípa ti pinnu rẹ̀. Ògo Ọlọ́run kó rògbà yín ká. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. In Jesus' name. The Lord bless Mama. Make His face shine upon you. It is well with you. You will enjoy long life. Oh my God. You will enjoy long life and prosperity in good health. In good health. Nothing will happen to you. These children, you will love, you come to see them every day in good health. In the mighty name of Jesus. Where you want them to be, higher places, they will be there. On the day of all these children will be getting married, having children, you will be available. You will carry your children. It is well with you. Because you have been to Jerusalem, the city of peace, you will have peace. Peace in your life. Peace in your home. Peace in your heart. Peace everywhere. Peace everywhere. Peace every day. Because you believe in Jesus Christ. Because you hold on to Jesus Christ. Because you hold on to the faith. The faith you have in Jesus Christ will keep you holy. Amen. Keep you to the end. Amen. You will not go back. Amen. You will not look back. Amen. You will serve God to the last days of your life. Amen. You will serve God. 100 years is your minimum. Amen. 120 is what the Bible says. You will be here. Amen. In good health. Amen. And all these children, they will have cause to thank God for your life. Amen. It is well with you. Amen. And the Lord accept your offerings. Amen. The Lord accept your offerings. Amen. The Lord uses your offerings for His glory. Amen. It is well with you. Amen. It is well with your household. It is well with these children. Amen. And these children, because you are a real mother, because you are a real child of God, these children will serve God all the days of their life. Amen. We will thank God. Amen. We bless God. Amen. For we pray in Jesus' name. Amen. 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 Everybody hold Mama and bring Mama up gently. I want to look at you doing it. Yes. Jésù yìí ni màá sìn, èmi ò ní bòrìṣà láyé mi. Jésù yìí ni màá sìn, èmi ò ní bòrìṣà láyé mi.